lórí ọ̀rọ̀ ètò ààbò ìjọba àpapọ̀ ti Ileewe Mokanlelogoji pa pẹ̀lú bí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí ṣe mẹ́hẹ̀ báyìí látàrí ìkọlù táwọn afẹ̀míṣòfò ṣe ní apá àríwá gúúsù àti àárín gbùngbùn orílẹ̀-èdè yìí. Ìjọba ti kéde pé kí àwọn iléèwé kọ́lẹ́ẹ̀jì ìyẹn Unity College Mokanlelogoji wà ní títìpa báyìí. Ẹ ó rántí pé láìpẹ́ yìí ni àwọn afẹ̀míṣòfò ṣe ìkọlù sí agbègbè Ẹ̀rùkò nípínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Kebbi, ìpínlẹ̀ Niger, Plateau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọgbó lọ. Àmọ́ nínú lẹ́tà tí mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá fọwọ́ sí nípasẹ̀ olùdarí fún ètò ẹ̀kọ́ girama Ajia Binta Abdulkabir, ó ní ogún àwítẹ́lẹ̀ kí pa arọ tó bá gbọ́n ẹ tí àwọn iléèwé wọ̀nyí pa. FGGC Menja, FTC Ganduje, FGGC Zaria, FTC Kafancha, FGGC Bakori, FTC Dayi, FGC Daura, FGC Tambua, FSC Sokoto, FTC Wono, FGC Gusau, FGC Anka, FGGC Gwandu, FGC Beniyaori, FTC Zuru, FGGC Kazaure, FGC Kiyawa, FTC Adeja, FGGC Bida, FGC New Busa, FTC Kuta Shiroro, FGA Suleja, FGC Ìlọrin, FGGC Omuaran, FTC Gwanra, FGC Ugwalawo, FGGC Kaba, FTC Ogugu, FGGC Buhari, FGC Urubochi, FGGC Abaji, FGGC Kazure, FGGC Kiyawa, FTC Adija, FGGC Potiskum, FGC Boniyadi, FGC Gashua, FTC Michaka, FGC Ganye, FGC Ganye, FGC Azare, FTC Misau, FGGC Bajoga, FGC Biliri, FTC Zambuk, FTC Ìkàrẹ́ Àkọ́kọ́, FTC Ìjẹ̀bú Ìmùsìn, FTC Ìwùṣì Èkìtì. Ó ti wá pàṣẹ pé kí àwọn iléèwé náà wà ní títìpa títí ọ̀rọ̀ ètò ààbò yóò fi yanjú.